Saliu Onasegun. Furniture and carpentry. Mo ti pé 30 years in there. Wọ́n ní pé ọ̀nà mi ni o. Wọ́n dẹ̀ bí mi bá ní ṣe bàbá mi ni o. Mo wá rí kọ́nà tó dáa ni mo ṣe ń tọ̀. Tí mo ti rí pọ̀ gan-an nídìí iṣẹ́ yìí bí kí ọ̀gá tá bá ń ṣiṣẹ́ yìí ń gbà mí èèyàn máa ń ṣiṣẹ́ mi ìgbà tó máa ń ṣe mistake tó ń ṣọ́ọ̀tì ń díẹ̀ èèyàn dẹ̀ máa ń ṣe mí ìgbà mi tó ń gé ní díẹ̀ o pé tí èèyàn bá gba iṣẹ́ mi ó lè gbà mí 100,000 ó bá lọ ṣọ́ọ̀tì ẹ kó ṣe máa forí ara ẹ máa kó ó bá dẹ̀ díjọ́ mi ó ṣe máa forí kó lọ́dọ̀ ẹlòmíì ni o. Máa bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ ó gbọ́dọ̀ tó 15 years láti kékeré ẹ̀ lọ bẹ́ẹ̀ ó dẹ̀ wá ní smooth hammer tape rule iron square so àwọn nǹkan tó máa ní tó bá fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn nìyẹn tó bá pọ̀ ọmọ kékeré bíi 15 years á lò 6 years ṣùgbọ́n tó bá ti pé bíi 20 years lọ ó lè máa lò bíi 4 years lọ. Àmọ̀ràn mi fún wọn ni pé àwọn tó ń ṣe àwọn tó pọ̀ jù ń tà ń sìn yahoo náà dẹ̀ ń ṣe jù èmi inú wọn ọ̀kadà ló kàn lé mugun wọn ti ẹ̀dẹ̀ wá fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n tó bá tó táìmù kan wọ́n máa mọ̀ pé ṣé ọ̀kadà iṣẹ́ yahoo yẹn ò ṣiṣẹ́ tó yẹ kéèyàn ṣe torí kì í ṣiṣẹ́ tán lè fi bọ́ ọmọ tán lè fi bọ́ yàwó so tó bá tó táìmù kan àwọn náà máa change àti máa kọ́ṣẹ́ ọwọ́ o ẹni tó bá kọ́ṣẹ́ ọwọ́ ló dájú fún àmọ̀ràn tí mo fẹ́ ni pé tó bá lè rẹ́dí àti kọ́ṣẹ́ òun lè gbé àlà tó dé pé tó bá di lọ́la á lè fi tọ́mọ tọ́yàwó a fi rán ọmọ skul òun fúnra rẹ̀ á enjoy ara rẹ̀ á fi kọ́lé. Iṣẹ́ mi, òwò mi, ohun àmúyangàn mi tí mo nífẹ̀ẹ́ sí tí mo ṣe ni.